Ṣé rí mo ti ní àyípadà ò ní pẹ́ dé, ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò mọ̀ bóyá ìjà ni o àbí bóyá a lè fọ̀rọ̀ sọ. Ṣé rí nígbà tá a jà fún democracy olóṣèlú yìí, nígbà tí àwọn olóṣèlú débẹ̀, wọ́n mú part 1 tó fún wọn ní agbára àti àyè sí owó wa, wọ́n fi yẹn ṣe. Part 2, chapter 2 constitution yẹn tó jẹ́ fún mẹ̀kúnnù, tó jẹ́ pé nínú ẹ̀ free education, ètò ọ̀fẹ́, ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́, gbogbo àwọn nǹkan tí bàbá wa Awólọ́wọ̀ àti Afẹ́nifẹ́re tí wọ́n tì, gbogbo ẹ̀ ló wà nínú chapter 2 yẹn, ṣùgbọ́n wọn ò ṣe. A dẹ̀ lè gbé wọn lórí lọ court, o lè gbé wọn lórí court ní chapter 1, o lè gbé wọn lórí tí ẹ̀kọ́ tí ọmọ ìlú yẹ kó gbà ní chapter 2. So láti 1999 tó dẹ̀ ti wà, kò sẹ́ni tó ṣe, torí pé kàkà kí wọ́n ṣe ètò ọmọlúàbí, ètò Afẹ́nifẹ́re, welfare economics, kàkà kan ṣe, kíní ni wọ́n ṣe, pé ká gba gbèsè lọ́dọ̀ òyìnbó, ká devalue currency, kí gbogbo nǹkan tí ìjọba yẹ kó ṣe fún yàn kán má ṣe. Ètò economics tó ń ṣe, tó ń pè ní neoliberal economics, fún àwọn kékeré ló máa ń wà fún láti jẹ. Àwọn máa náwó sí àwọn aráàlú míì, páwọn ló ń fa wàhálà, àwọn eléyìí ló ń fa wàhálà, àwọn kékeré nìkan ló máa rí jẹ nínú ẹ̀. Nǹkan tó dẹ̀ ṣe wá ṣe ń sìn pé 63%, méjì nínú mẹ́ta nísìnyí ní Nàìjíríà ní ò lè jẹun. Ṣùgbọ́n a kọ́ rò pé, torí ìgbà tá a wò pé tí Tinubu bá ń ṣe, àwọn tó ń fèsì ẹ̀, Àtíkù àti Peter Obi, àwọn náà ní pé kán yọ subsidy nígbà yẹn, àwọn náà ní pé kán yọ àbí kán devalue. Kò sí nínú gbogbo wọn pátápátá, ojú kan ni ní gbogbo wọn. Kò sí èyí tó ní economics ọmọlúàbí, economics Afẹ́nifẹ́re. Kan tí àwọn tó ń rán wọn tó ń ṣe ni pé wọ́n mú kan láti ilẹ̀ Yorùbá, wọ́n mú kan láti Igbo, wọ́n mú kan láti Hausa, ṣùgbọ́n gbogbo wọn máa sọ̀rọ̀ nípa ẹ̀yà láì mọ̀ pé gbogbo wọn nǹkan kan náà ni gbogbo wọn ń ṣe. Kan tó ṣe jẹ́ pé a ní ìlọsíwájú tá kan padà sẹ́yìn nìyẹn. Kàkà wò pókè, báwo lẹ ṣe fẹ́ tó ìlú, kí ni economic sí, níbo ló ń ṣe economic reform? 100 years eléyìí kò lè work, because kò work ní 66 black countries. Ó ti pẹ́ láti 1978 nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ kíní yìí. Bàbá Ọbásanjọ́ wọ́n bẹ̀rẹ̀ sí yọ owó bọ́ọ̀sì student, wọ́n bẹ̀rẹ̀ sí reduce student, tá a ṣe àlímọ̀ school. Láti ìgbà yẹn sìn àìsàn ibi tí education wá dé. Àwọn tó ṣe electricity, àwọn tó ṣe, àwọn máa yọ bí ìjọba ṣe máa ran ọmọ ìlú lọ́wọ́, ṣùgbọ́n wọ́n tún wá fẹ́ máa sanwó orí. So nínú chapter 2 tí ó wà nínú constitution yìí, ó wá jẹ́ pé, torí tẹ́ bá ka gbogbo chapter 2 yẹn, ẹ rí pé bóyá politics ni o, bóyá jẹ́ economics ni o, bóyá jẹ́ foreign policy, bí Nàìjíríà ṣe máa dá náà ti kọ sínú ẹ̀, ṣùgbọ́n kò sí ètò kankan nínú wọn tó ṣe. Ọ̀ǹtì nísìnyí tá a wá rí pé Prince ọmọọba Adéwọlé Adébáyọ̀ ti SDP ló wá ní section 2 yẹn gangan, òun ni àwọn máa fi ṣe manifesto, pé òun gangan ni pé wọ́n dẹ̀ máa jà fún mẹ̀kúnnù, pé mẹ̀kúnnù láti yọrí, mẹ̀kúnnù ló kàn, mẹ̀kúnnù láti kọ̀yà yìí, because ìyà yìí ti pọ̀ jù. Kí èèyàn máa ṣiṣẹ́ kí ó má lè tẹ̀ sọ pé òun ní owó kan àbí àti sanwó school. Yàtọ̀ sí economics, oríṣiríṣi ló pọ̀ nínú section 2 yẹn, tẹ́ pé SDP náà, kí Afẹ́nifẹ́re ló dá SDP lẹ̀. Àwọn nǹkan tí Afẹ́nifẹ́re tó dẹ̀ látàrí bàbá Awólọ́wọ̀, tó ìgbà tí bàbá Awólọ́wọ̀ fi, òun ló jẹ́ kílẹ̀ Yorùbá kó jẹ́ àmì kí ìlọsíwájú wà. Ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ nísìnyí, wọ́n ń ṣe ọmọlúàbí, wọ́n ń ṣe Afẹ́nifẹ́re. In fact, a lè pè wọ́n àkótilétà, aládàáni, òun ni wọ́n. Kò tún ṣe jẹ́ pé àwọn tó bá jẹ́ ara wọn ni wọ́n ń pè kàn. Àwọn nìkan ló kàn, kò kan aráàlú, kò kan mẹ̀kúnnù.
èyí tí wọ́n ti wá ní èyí tí Afẹ́nifẹ́re àti SDP tó ti wá papọ̀ pé kọ́tà máa ṣe lélẹ́yìí gbogbo nǹkan tó wà ń bí yìí láti section 13 dé 24 la máa mú gbogbo kò sí láti ọ̀rọ̀ culture ni o láti ọ̀rọ̀ health ni o free education free health gbogbo local government ní railway láti wà gbogbo èèyàn ló ní láti ní ilé because ilé gangan òun ní ìsàlẹ̀ ọ̀rọ̀ ilé láti ń kó ẹ̀ṣọ́ ròde tí bí Nàìjíríà dá ṣe wà yìí Nàìjíríà jẹ́ ìlú orílẹ̀-èdè tẹ́ pé olóburú dùn gbogbo ilẹ̀ ayé 30 million ní onílé ìgbà tí bàbá wa Tinubu máa kọ́ bọ́jẹ̀tì 25,000 ló lóun fẹ́ kọ́ nínú 30 million tá a fẹ́ kọ́lé sí báyìí aláti kọ́ fún gbogbo ọmọ ìlú ni torí tí ẹni tí ò bá nílé ṣé ó fẹ́ máa tẹ̀lé ìjọba kan ni àbí ṣé àbíkúlù ti fẹ́ ríṣẹ́ so gbogbo ìyẹn ni ó sì jẹ́ pé chapter 2 apá kejì constitution tó yẹ kí wọ́n ti fi lélẹ̀ wọ́n láti fẹ̀sìn fi lélẹ̀ èyí tó bá gbà tó bá ṣe eléyìí sì kì í ṣe pé Peter Obi àǹkó Yorùbá sí Yorùbá àwọn dẹ̀ ń sọ pé Afẹ́nifẹ́re ọmọlúàbí economics là ń ṣe àfẹ́ èyí tí yáwó kakọ̀ máa yáwó gbogbo ẹ̀kọ́ lẹ́dẹ̀ fowó náà ṣe àrí ara wọn náà ni ara wọn náà fún contract ara wọn náà fún ní ẹnìkan náà fún contract lọ Calabar òun náà tún fún contract lọ Sokoto ṣùgbọ́n kì í ṣe Nàìjíríà nìkan ni anybody tó bá ti bẹ̀rẹ̀ sí í ṣe ideology yìí ní liberal economy anybody tó bá ti fẹ́ ṣe ẹ máa realize pé nǹkan tó ń ṣe nìyẹn tẹ́ bá Google ẹ̀ wọ́n á sọ fún yín pé kí ni neoliberal ní Yorùbá wọ́n lè má ní ọ̀rọ̀ kan fún neoliberal ṣùgbọ́n á sọ fún yín pé òun ní opposite ọmọlúàbí a neoliberal náà ṣe yìí ní wọ́n yọ owó epo bíi pé owó epo yẹn wọ́n ní àwọn èèyàn tó wá ṣẹ̀jẹ̀ èèyàn ní àtẹ̀sípọ̀ business ní fuel subsidy wà fún wọ́n bà gbogbo business jẹ́ àwọn yóò rí àwọn bábà àwọn ọlọ́kọ̀ gbogbo wọn ò ríṣẹ́ ṣe ní ẹ mú náírà ẹ sọ di kíní bọ́dẹ̀ ṣe bà náírà jẹ́ yẹn wọ́n ti bà owó oṣù jẹ́ ẹnìkan wọn máa sọ sí pé state government ó ti ń san owó oṣù tó ti bàjẹ́ tá bá wo owó oṣù yẹn pé ìdá mélòó tí owó oṣù yẹn jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sísìn ó ti kéré because owó yẹn ò ní àbí kò lè ṣe nǹkan kan so ọtí tí a bá padà sí chapter 2 tó jẹ́ àdéhùn ìjọba àti èèyàn ìgbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ nínú chapter 2 yẹn ni pé iṣẹ́ gangan tíjọba láti ṣe ní ire ọmọ ìlú àti security welfare and security òṣìṣẹ́ wa bẹ̀rẹ̀ bó ṣe sọ̀rọ̀ 15 ó ní pé aláti ṣoṣùkú ọwọ́ number 16 economy wa láti dá wà number gbogbo ẹ̀ ó ní Afẹ́nifẹ́re àti SDP tó ní àwọn fẹ́ ṣe pé wọ́n dẹ̀ máa ṣe ilé òun ṣe pé ẹ̀kọ́ takọ máa ṣe lásán